fún ọ̀gá orí tí Ọlọ́run máa ń ṣe fún yàn òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí. À ń fi àánú Ọlọ́run àfi bẹ̀ lọ́run, à ń fi ìjọkan ṣoṣo rẹ̀ àfi bẹ̀ àdánwò tí yóò bá wa táàfin láàṣì ìsìláàmù wa Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àwa ń tọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ tó pànà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọdún tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim. Àfẹ́ntọ́wọ́ pàdé Ọlọ́run ọba àlejò ọlá Allah pẹ̀lú ọkàn tọ́lá kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nìfà. Ọlọ́run ọba àlejò ọlá ó ń kó wà láti sínú Al-Qur'an Al-Karim. Ọlọ́run ní ya ayyuhan nas, Ọlọ́run ní gbogbo èèyàn ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida. Ẹ lọ páyà Ọlọ́run, ẹ lọ bẹ̀rù Ọlọ́run ọba tó jẹ́ pé òun ló dá yín látara ẹ̀mí kan ṣoṣo. Wa khalaqa minha zawjaha, látara ẹ̀mí kan ṣoṣo yìí Ọlọ́run wá yọ ìyàwó rẹ̀ tá a mọ̀ sí àlá wa Hawa. Látara àwọn méjèèjì Ànábì wa Ádámù alayhi salatu wassalam àti àlá wa Hawa, Ọlọ́run wá ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jáde ó sì ń yọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin jáde. Ọlọ́run wá ní wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham. Ẹ lọ páyà Ọlọ́run, ẹ lọ bẹ̀rù Ọlọ́run ọba tó jẹ́ pé ilẹ̀ fi máa ń bẹ̀rẹ̀ ayín pé dákòjọ́ torí tọ́lọ́. Bákan náà ẹ sì lọ páyà okùn bí kẹ́ẹ̀mọ̀ ìpé Ọlọ́run ọba àlejò ọlá ọba tí ń sọ kálukú ni tí ó sì fún kálukú ní ròhùn tó gbélé ayé sí. Ibadallah, ẹ̀yin rúṣọ náà tó tọ́, kìí ṣe àyè kan kìí ṣe àyè méjì nínú Al-Qur'an Al-Karim lọ́lọ́run ti pàṣẹ ìbẹ̀rù Ọlọ́run ni ló ti pàṣẹ rẹ̀ fún wa pé ká páyà òun Ọlọ́run, ká bẹ̀rù òun Ọlọ́run, ká lọ mọ̀ yìí pé ìjọ kan ń bẹ tí kálukú dùn wájú Ọlọ́run rojọ́. Ìjọ wo ni a wà níwájú Ọlọ́run níjọ́ náà níjọ́ gbọ́dọ̀ kíámà hufatan lẹ́yìn tí ò ní wọ bàtà, uratan lẹ́yìn tí ó wà ní owó ọmọlúwàbí, gúrùlà lẹ́yìn tí wọn ò ní bádábẹ́, búhùmà lẹ́yìn tí ò ní mú kankan déwájú Ọlọ́run. Àwọn sọ̀rọ̀ wa ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam ipe ar-rijalu wan-nisa wà Ànábì sátọkùnrin àtobìnrin ńlá wà nírú kọ̀ǹdíṣẹ́n níjọ́ náà. Yanzuru ba'duhum ila ba'd, àmà máa wo ìwòwò ara wa. Ànábì ní alẹ́ amúrù ntí ọ̀sẹ̀lẹ̀ níjọ́ náà ashaddu min an yuhimmahum dhaka, yóò lágbára kọjá kí wọ́n máa rántí pé ọmọ ìlàwọn àbòbẹ́ ìlàwọn lọ. Ẹjẹ́ abẹ́rẹ́ Ọlọ́run kọ́lọ́wà nìkọ́lá kó sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ramadan ti parí gẹ́gẹ́ bá a ti sọ fún wa níjẹjọ. Lẹ́yìn ìgbà tí Ramadan parí, oríṣiríṣi nǹkan oní tó ń ṣẹlẹ̀. Ìkẹta fi sáré bára wa sọ̀rọ̀ torí pọ́jọ́ ti lọ. Òun náà ni èyí tí ó tó ṣẹlẹ̀ ládùúgbò wa tí a mọ̀ sí ọ̀rọ̀ Yorùbá Nation tí ó ṣẹlẹ̀ ládùúgbò wa. Àbí Oòduà Nation ti ní èyí tó wáyé ọjọ́ ẹnu méjèèjì, àti Oòduà Nation àti Yorùbá Nation ẹ̀gbọ́n àtàbúrò kan náà ní àjọ ni wọ́n, tàbí ká sọ pé ìbejì báwọn kan bá pera lọ́mọ Oòduà àwọn kan lọ́mọ Yorùbá láwọn. Nǹkan ẹ̀ a ti ń pariwo fún wa lọ́jọ́ tó ti pẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbé sùmọ̀mí tako ìjọba irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù gan ò fojú rí wò. Tá a bá la fẹ́ gba òmìnira, a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kò sáburú bẹ́ẹ̀, kò sẹ́ni tó tako. Ṣùgbọ́n ibi tẹ́mi fẹ́ sọ̀rọ̀ lọ òun náà ní ké gbogbo ẹnikẹ́ni ẹni pé tí Yorùbá Nation tí a ń gbára lé kò ju àwọn kurugbe àwọn oògùn táwọn bàbá wọn tí ẹni ló ṣekù pé ń làwọn ò fi gba ilẹ̀ Oòduà wálé bí àwọn Ayẹta, Àkàbá, Òkìgbẹ́ àti gbogbo àwọn oògùn tí wọ́n gbára lé. Káwá kóra wa jọ ibi tó ti ká wa
gbogbo ayé náà ti di pé kò sí nǹkan tí ń jókòó sẹ́wọ̀n pé àwọn ọlọ́pàá gan sọ fún mi pé gbogbo ń tẹ́ wá kó kọ́ra ẹ̀ náà ní ìsìn náà sẹ́wọ̀n kọ́ ẹ káṣíìrí wọn ó tú ó fi hàn pé alálẹ̀ ilẹ̀ Yorùbá gan bínú sí àná tó tí alálẹ̀ ilẹ̀ Yorùbá wà bínú sí àná tí gbogbo àwọn oògùn tí wọ́n bọ́ tó bá gbà kò yẹ kí àṣírí ó lè tú kò sí ẹ̀kọ́ wọ̀ lọ́wọ́ ó lè ràn wọn ó fi hàn pé Oòduà gan bínú lọ́wọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn bóyá oògùn ni ò sì gbà abẹ́sù tí wọ́n bọ́ ní ọ̀jẹ́ torí pé ara gbẹ̀yàn lókà ó ní kéèyàn káwò pé òun fẹ́ gbàjọba o ìjọba bo tọ̀yọ́ state ti Nàìjíríà tó ẹ à ń fẹ́ gbàjọba ẹ̀yìn kan wọ́n wẹ̀ kan ẹ wá kóra ẹlẹ́fẹ́ gbàjọba káàtì ẹ̀ sọ pé ẹ bá wá rí ṣe ẹ wà lé gómìnà Ṣèyí Mákindé ẹ lè kó akó ní sẹkẹrìàtì ok gbogbo 35 state tó kù wọ́n wà wò rẹ pé àwọn Yorùbá ti gbọ̀yọ́ state ó ẹja dáadé o ìṣẹ́jú mélòó wọn èrè yín mú bọ́lọ́gùn kẹ́ bá fẹ́ gbàjọba ṣe bí òkè wọn ò ti lọ gbà wá ẹ̀yin wá bẹ̀rẹ̀ gbèsè ayé pẹ̀lú lóka níta tó ń sọ pé gbogbo ẹni tí bá ti ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run yóò máa lóka ní ìjọba èsì ìṣẹ́ntìyàn máa ń dojú agbára kọ torí pé Ọlọ́run ló gbéjọba bẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ bí ìjọba wo ni ó wù ìjọba ò ṣeé bí wù torí kò sí ẹni tí ń jẹ́jọba ju èmi àti yín náà lọ́dún wa náà ní kálukú ti ń lo òkè ibi tí mo wá fẹ́ lò kan àwọn ẹni wọ́n ní wọ́n fi àdúgbò wa ibẹ̀ ni a ti gbéra níjọ́ sátidé tí a fẹ́ lọ gbàjọba tí tábàndàpọ̀ àdúgbò wa zónù 4 ní ló kó àpapọ̀ tá a mọ̀ sí Rọ̀rùn Olúwa general so àwa táwa bíi ní zone 1 àwọn zone 2 ń bẹ lọ́nà báyìí zone 3 ń bẹ lọ́nà báyìí zone 4 ń bẹ lọ́nà ọ̀hún ọwọ́ á jẹ́ zone 4 ní ọwà ẹ rí i pé general kẹ́kọ̀ọ́ wa pọ̀ ṣùgbọ́n Rọ̀rùn Olúwa fátúsì náà ni wọ́n máa dá pọ̀ pé Rọ̀rùn Olúwa ok nígbà tí ó wá rí máa ibi tí a ń wà yìí àwọn tí a ń súnmọ́dọ̀ wọn torí pé a máa kágun sẹ́nìkan jẹ nìkan lọ tí a bá dákẹ́ tí wọ́n kàn sọ pé láàárọ̀ ọjọ́ sátidé táwọn ẹni ìbọ́ta ṣé làwọn ṣẹ̀ṣẹ̀ pàpọ̀ wọn wà ń bẹ̀ ọ̀rọ̀ yẹn máa kó a sínú òrùjú ni pé ní ti rí alamí tí a dúró àwọn èèyàn tó báyìí tí a fi jáde nínú òbí kan ṣé wọ́n jí wá lóru ni sáà lọ́dẹ àwọn ìbéèrè kan bẹ tó jẹ́ pé yọọ máa kó ọmọ kódà ká máa gbọ́ nǹkan mi èèyàn máa wà ní òrùjú pé àfẹnjẹ́ ò bá nílò àkàlùkù ókè Ọlọ́run ti wá tàṣírí wọn ní agbéra kó nínú àdúgbò wa láàárọ̀ ọjọ́ sátidé àwọn tó rí wọn rí ìpè lọ́tùn ìpè lósì Ọlọ́run ṣàpadà ní kọ́wọ́ àwọn ìjọba kọ́ka wọn ìjọba wa wá sádùúgbò wa wọ́n wá wo bẹ̀ wọ́n sì kó oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde tí gbogbo aládùúgbò náà rí èmi ò sí bẹ́ẹ̀ wọ́n kó oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde tí gbogbo aládùúgbò rí tí wọ́n kó lọ wọ́n ní kó gbọ́n wọ́n kó gbá wọ́n káwó dírẹ́bìsà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n tó wá ń jọ́ kejì wọ́n tó wá káwọn nǹkan míì tí wọ́n tó kó àwọn ènìyàn náà wá sínú àdúgbò ibi tí mo wá ń lọ ní Ọlọ́run bá àlejò ọlá ó sọ fún Al-Qur'ani Karim Ọlọ́run ní ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan Ọlọ́run ní ẹ máa rara yín lọ́wọ́ lórí dáadáa tẹ́ ẹ bá lẹ́nìkan tí bá ń ṣe dáadáa ẹ kún lọ́wọ́ ẹ gbárùkù tì ẹ má máa kóra yín lọ́wọ́ lórí ìbàjẹ́ gbogbo èèyàn bá rí bàjẹ́ tí ń lọ tọ́wọ́ dákẹ́ táburú rẹ̀ bá dé yọ̀ọ̀kan Yorùbá náà sọ nínú ọ̀rọ̀ wọn ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú téèyàn bá wá lè sọ wọ́ọ̀wọ́ rẹ̀ ò ní jẹ́ agbádùn nígbà tí àdánwò ń bá dé ìjọba wa wó ibẹ̀ ní mọ́júmọ́ ọjọ́ Tuesday ní àwa wó bẹ̀ lóru ní ẹgbẹ́ katapila wà nǹkan ẹ ti di nǹkan ìjọba wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ni ẹgbẹ́ sì rẹ̀ dìtẹ̀gbàjọba fóòwù ìjọba fóòwù ọ̀ràn ìjọba ló ní gbogbo wa àwọn náà wọ́n take over everything kíjọba wá wó bẹ́ẹ̀ ìjọba lágbára àti léwu kó wá jẹ wípé wọ́n kàn wo díẹ̀ wọ́n ra pọ́ńtẹ̀ ilé 9 ilé ń bẹ nínú kọ́ńpáǹdì bílẹ̀ yẹn ti tóbi tó bí ẹ ti wá wo wọn ò wó àwọn ibìkan
kì í jẹ́ pé wọ́n wo níwò pé aṣọ di lẹ́bù wọ́n kàn wo díẹ̀díẹ̀ táwọn nǹkan tó sì ṣẹ́kù náà lé yẹn ṣẹ́kù bẹ́ẹ̀. ká wá máa gbọ́ ká máa rí pé ará àdúgbò wa gbọ́ bẹ́ẹ̀ ẹ wá wò pé ìfàlódé kálukú wa mọ́kọ̀ wọlé ẹnjẹ́ ọkà jẹ́ra dì ẹnjẹ́ ó gbé fíríjì ẹnjẹ́ ó gbé ilé kìnnìkan ẹnjẹ́ ó gbé gbá ẹnjẹ́ ó gbá wo. Wàláhì gbogbo owó tó o bá lọ́wọ́ síbẹ̀ o ti dáràn wájú Ọlọ́run. Ìwọ tó o bá mú nǹkan kó ń bẹ ọjà olè lọ́ra ibi tẹ́mi ń lọ́rọ̀. Gbogbo owó tí inú ẹ bá dùn wípé mo rí ìfàkọ́ lórí òfò lórí. Yorùbá ló burú jù nínú ẹ̀yà táwa ti rí ẹlòmíì lè rẹ́rẹ́ ìyá mi o ṣùgbọ́n ara tá a ní sọ bá àlè láṣeyọrí náà nù Yorùbá lè ṣe tá a fẹ́ ní Yorùbá gan ni ò nífẹ̀ẹ́ ara wọn dénú Yorùbá gan ìtọ́ dá mi lójú ni pé àwọn tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ nínú àwọn information tá a gbọ́ àwọn tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ tí wọ́n jára nù sóònù yẹn tí wọ́n máa ń dínà ìpáwọn ọmọbìnrin lónìí páwọn ọmọ àwọn ewọ́ bẹ́ẹ̀ irọ́ ńlá ni wọ́n mara èèyàn kì í sọ̀rọ̀ kí iye àṣìṣẹ́ ló ti wà bẹ́ẹ̀ ni kì í ṣe náà àdúgbò tí a bó lẹ́nu ìwọ́sùn wà ládùúgbò tí a ká sọ pa àmọ́ nígbà tí èsà ń jà nù tá a sì gbọ́ páwọn èèyàn lọ́mọ ń ṣe fàájì inú ọbẹ̀ àwọn tẹ́jọ́ ń ṣe fàájì tẹ́jọ́ ń mutí tó bá sẹ́ndì owó wálé tẹ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ èyí náà rẹ̀ tó wá ń kó pọ́pátì rẹ̀ ta tó bá tiẹ̀ ṣèjọba ọ̀ṣẹ̀jọba lọ́dọ̀ tara tiẹ̀ tó bá ṣe ìjọba ṣe ọ̀ṣẹ̀ ìjọba lọ́dọ̀ tara tiẹ̀ ìjọba àti Yorùbá nation ní ẹjọ́ nira wọn. Òbí tí wọ́n ń gbé páànù wọlé tí wọ́n ń túlé onílé toró lè lẹ́jà kọ́dà kẹ́ láwọn kan ní ń tà fún yín ta lọ́tà tá níjọba sọ pé kọ́tà. Òbí tí ń gbé páànù wọlé sí yóò sọ fún ọmọ rẹ̀ pé májàlé olólè o sọ́ọ̀mọ̀ kó o ti kọ́ ọmọ rẹ̀ lólè páànù náà lé tó gbé wọlé àwo sáráńgá tó ọfà wọlé tọmọ rẹ sì mọ̀ kí dádì mi lọ ọ̀nà òkè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tó kódà ó tún gbé wọlé gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pẹ́ gbàgbà ọ̀yà tó já lọ ẹlòmíì tún sẹ́ni ó tún kọ́ ọmọ lọ́wọ́ ìwọ náà gbé pákó ìwọ náà gbé kiri kan ṣé o ti mọ̀ pé tí wọ́n bá jẹ́ olè lókà o ti ń tẹ̀lé ọmọ rẹ kọ́ ya ẹlẹ́gìrì bó lọ́jọ́ ọ̀la Nàìjíríà ti fẹ́ dà Yorùbá burú ìtẹ́gbọ̀n bá burú ní àwa Nàìjíríà bá a ṣe nílò Ọlọ́run ṣe ń yànjọba lé wa lórí àwa gángan là nífẹ̀ẹ́ ara wa ó yẹ kéèyàn ó ti ẹ̀ dùnkù ó sì Yorùbá inú ẹni tí ó tako Yorùbá ní ìṣẹ̀láwá ìwà kì í ṣe pé a sọ pé ẹni tó ṣe dáa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àgbóǹgà ó lè má mà pé bí ẹ ṣe ń sásọ́dọ̀ ọ̀hún ọmọ sí o ìsọpẹ́ ọmọ sí o àbí ọmọ sí kọ̀ọ̀kan ni ṣùgbọ́n kò lè mọ̀ pé ó lè lẹ́yìn tó bá gbogbo tó ní ìgbésí ayé rẹ̀ ló ti ṣùkú kò ní nǹkan ní gẹ́gẹ́ bá a ti gbọ́ tó bá tiẹ̀ wá jẹ pé ọ̀daràn ìjọba sọ́nà tiẹ̀ lọ́dá ni tó fi lẹ́tọ̀ọ́ sí pọ́pátì rẹ̀ ṣebí ìjọba tó dáràn rẹ̀ tó fi sí wà ńlẹ̀ ìjọba náà ni ó máa ṣe gbogbo nǹkan tí wọ́n bá ṣe ní táwa fi ń sọ eléyìí ni pé gbogbo ọjọ́ tára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú tó ọba ti lè sọ wọ́ọ̀wọ́ rẹ̀ ò ní jẹ́ agbádùn gbogbo ẹni tó lọ ra nǹkan bẹ́ẹ̀ ọjà olè lọ́ra gbogbo ẹni tó lọ mú nǹkan bẹ́ẹ̀ ó lè ní ó sì ń kọ́ ọmọ rẹ̀ lólè nítorí ń kọ́ àwọn ará àdúgbò lólè ṣùgbọ́n àwọn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò jọ sára sóòrò tí a ń bẹ̀ ọ́ nínú ìwádìí tí mo ṣe torí gbọ́dọ̀ sóòrò wá wà ń bẹ̀ bí ń ṣe jókòó tí mo sọ fún pé wọ́n ló lè níyìn so Ọlọ́run ò jọ sí ara sóòrò wa kódà kò sọ ma kò sí eré àbọ̀ èsì sóòrò wa ń bẹ̀ tá a sọ pé ó fi hàn yí pé Ọlọ́run ní kí ọ̀rọ̀ ọmọ iṣẹ́ lára tíá alihamudulilayi aburú ṣe bá ara apá aburú bíjọba ṣe rí náà ní ilé Haúsá wọn ń kọ́lé lọ lè gbọ́ bí tẹ́lẹ̀ kó ti gbowó ọmọ ẹ̀ka àwọn tá a láà fẹ́ dádó tí ẹ̀wọ̀n kìtà bá dádó ga àwọn galábì àjẹrà wa jù ó yẹ kí o gbẹ̀yìn tẹ̀yìn sí Yorùbá nìṣẹ̀ kó rí yọ máa pé yí pé ta inú gbogbo àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ta ní fara nira wọn jù níbi ìgbésí ayé ilẹ̀ bí ilẹ̀ ti rí ọlọ́kadà tẹ́ ẹ fẹ́ wọ̀ tó sì máa dúpọ̀ òbí ti ń lọ ilẹ̀ Yorùbá ẹni bí ọ̀jẹ̀ kò yọjà wọn bìkan bá dẹ̀ níbo ẹ̀rẹ́ ń lọ ṣẹjọ́ tí ẹ̀bẹ̀ yóò àmọ́ ẹgbẹ́ yín lámùrè káàkiri kówó tí ó gbọ́ ó lè bá a pọ̀ sáwùsá ń ṣe bẹ́ẹ̀ mo wà ní Mínà lọ́dún kan mo wá gun ọ̀kadà ibi tó lọ́kadà yẹn gbé mi dé ó dènà gẹ́ ìgbà tá à ń sáfù lọ́wọ́ ni a lọ sí conference kan ní Mínà láti Rivers State mo wá
mo wá bọ́ lọ́kadà lérè èlò ní owó rẹ̀ nígbà tó dákọ lọ́dún náà 50 naira tó gbà arágẹ́ ń ti èmi ga àti fún ní 50 naira torí mo kọ̀ǹpíà rẹ̀ sí ti lé pé ládùúgbò ibi tó gbé mi wáyé àwa náà má kébí Yorùbá bá ń tata táwùsá ń tata tọ́jà ta gbígbẹ nílò ọ̀dọ́ Yorùbá ṣé báwa náà mọ̀ sẹ́yìn tẹ́ ẹ bẹ́ẹ̀ lẹ́ dá dúró nù ẹ̀yin wèrè tẹ́ ẹ dá dúró nù nílò ọ̀dọ́ Yorùbá ọ̀dọ́ Haúsá láti gbà káàrí nǹkan tó rọjú táàní kọ́ máa ta kóńgò àwọn kóńgò táwọn máa ń lò yẹn yọ máa jẹ́ bí áàfù báyìí àwa ní kóńgò kan la fẹ́ ra o ẹyọ kóńgò méjì la sì fẹ́ ra o kóńgò kan tí wọ́n máa ṣe déédéé kóńgò méjì tí àpò wọn ní kóńgò tí wọ́n tó ẹgbẹ́ méjì rẹ̀ ni wọ́n máa ṣe déédéé méjì pẹ̀lẹ́kùtù báyìí ni àwa ní ọkọ̀ tà kan èló ní ó ní 500 naira àwa ní ọ̀tà kan méjì ara yóò fi sí àtún adó ọ̀yà tó tà kan sí ẹsẹ̀ gbogbo tí ń tà yóò máa fi sí ni sóò lé bá Yorùbá dẹ́rù ẹ̀wò ìpè ní ọ̀hún ọ̀kú sórí rẹ̀ òbúrú ndáwọn kọ́ra lẹ́ẹ̀kan bàbá bẹ́ẹ̀ rárá léyà ọ̀dọ̀ Haúsá láàlọ́ àfọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀lẹ́ pé eléyìí wọ́n sálẹ̀ ọbí wèrè iṣẹ́ àwọn tá à ń sá fúnra wa gẹ láti lè díìnì pẹ̀lú ara wa wọ́n ń kọ́lé lọ́lẹ̀ Haúsá ìgbọ́bẹ́ tí ń gbowó ọmọ lẹ́rì ìgbọ́bẹ́ tí ń gbowó ọmọ lẹ́ pé náà owó dẹ́kẹ̀ lẹ́sàn ilẹ̀ Yorùbá ẹ̀ lẹ́ẹ̀tì ẹ wá ní yóò dà bóòlù sì ní dà ṣebílẹ̀ Yorùbá yìí náà ok Nàìjíríà táwà tí má ti ń kó Yorùbá pọ̀ kí má kó Nàìjíríà papọ̀ wọ́n ní èpè ìjọba wọ́n ní wọ́n máa tepo ní 500 sáwọn elépo tó ti epo mọ́lẹ̀ sí wọn ò lépo tí wọn ò ní epo níbàdàn nísìn tí ẹ má ti rí pásìkò táwọn task force wọn tí wọn ó ṣiṣẹ́ gbogbo ọ̀sẹ̀ láì wọ́n ó tì tó bá ti ń dagun mẹ́fà táwọn task force lè ṣe wọ́n wà sí pọ́nmẹ́ta ní 700 naira per litre epo tí ẹ ti ń tà láwọn nìkan ní tí ẹ ti ń tà lẹ́kọ̀ọ́ ní 500 naira per litre ok nígbàtí dọ́là wà ní 900 per dollar 900 naira per dollar à ń ra ráìsì ní 29,000 30,000 naira lára ráìsì dọ́là wa ń fò díẹ̀ ó di 1-2 nígbà ó di 1-2 ráìsì ń di 35,000 37,000 nígbà dọ́là di 1-3 ó ń fò lọ fẹ̀rẹ̀ dọ́là dé 1,900 ráìsì di 84,000 naira dọ́là yẹn níjọ́ tí dọ́là bá wọ́n tó bá wọ́n ní bó ṣe jọ́ Sunday lọ bá wọ́n sí níjọ́ náà ní ráìsì ọ̀wọ́n sí níjọ́ náà ní gbogbo ọjà ọ̀wọ́n sí dọ́là tí wá wálẹ̀ ní ìsìn ó ti wà ní 1,000 naira ṣe wọ́n yẹ kí ráìsì ọ padà sí 30,000 naira ni tó ti bẹ́ẹ̀ ráìsì nìkan lọ́wọ́ wálẹ̀ nínú gbogbo ọjà tọ́jọ́ lóògì ráìsì ní 57,000 naira padà ṣé ráìsì tó fi lọ́lọ́ dọ́là dẹ̀ ti wálẹ̀ below 1,200 kí rọ́mọdọ́wọ́ tó parí àwọn onírẹsì ọ̀dẹ̀ ta less than 64,000 wọ́n ní àwọn ọ̀tajà ọdún ṣe bí ìlú èyìnbó ẹ̀yára ìlú èbò torí yóò pé tẹ́ǹsì Yorùbá nation ẹ̀yára ìlú èbò torí yóò pé tẹ́ǹsì Yorùbá nation tẹ́ẹ̀fì mọ̀ pé aládẹ̀wò lọ́pọ̀lọpọ̀ yìí torí wọn gan ló jẹ́ ṣe live video ẹ̀yára ìlú èbò torí yóò pé tẹ́ǹsì sọ́pọ́tì tẹ́yìn wọn wà lókè ìta tẹ́ẹ̀mọ̀ ju bọ́ǹbù rọ́ sínú ilé ṣé bí wọ́n ní tí ẹ máa ń sọ ọdún ìlú èbò nìkan máa ń lẹ́sìn gbogbo àsìkò ọdún supermarketi ní kẹ̀kẹ́ ní o wọ́n wà rí bí ìṣe owó tó lè bá ara àwọn èèyàn lọ́rùn tójò bá rọ̀ lásán tí òjò bá rọ̀ tó wá di pé òjò lé àwọn èèyàn tó jẹ́ bí aago 6 tí bọ́sọ̀ wá kó tójò dá padà ọlọ́kadà ọmọ àmọ́ fowó ní kinní ni pé olómi sí kinní kan 500 tó ti di pé rọ̀lọ́ pọ̀ ńlẹ̀ sí bí fúnra aláṣàlẹ̀ control price ṣé bó ṣe ní nǹkan tó wá sọ ìgbọ́ ọdún tẹ láti wọ̀kà ọjọ́ ọdún ni owó ọdún náà ń gbà à ń fọlá nira wa àwọn ọlọ́wọ́ wọn ṣàánú wa àwọn tí ò ní ṣàánú wa lọ́wọ́ máa rántí a ẹ wò nira táwọn èèyàn rí ló fi jẹ́ pé bá a ṣe jẹ́ ọ̀dájú tó bẹ́ẹ̀ náà lọ́nà ṣe ń ṣègbésí ayé wa ẹ mọ̀ yín ò nílò èyìnbó ẹ̀yọ́ wà máa fowó sponsor àwọn èèyàn láti máa dánú lérú tàbí wọn ń bọ́ wá ṣẹlẹ̀ orí tí a náà máa wà gbogbo ẹ tí bá ń ṣe bá ná òun náà ní nísìnyí o òun náà ní nísìnyí wọ́n tó bá wà pé onífẹ̀ẹ́ ìlú rẹ̀ wálé kájọ máa wá ra gàrí ní 1,400 kí wọn náà ò ní kọ làágùn kọ́ owó ṣe rí ẹ̀ẹ́kàn máa ṣe ẹ̀mẹ́gbà náà ìlú lọ́gọ́gì ẹ̀yìn òpònú tí ẹ ń lò tẹ wà lé bóyá wọn ni wọ́n kò bóyá òun ò ní wálé náà ẹ gbọ́dọ̀ gba gọ́ọ̀mẹ̀ntì yẹn ìrìnrìn ní ọkọ̀ ọ̀ta gọ́ọ̀nà Ṣèyí Mákindé tọ́ọ̀bà rìlíṣì àwọn ẹni yẹn in the next 3 máa bọ̀ kọ́ máa ṣe bóòsì wá dúró àwọn tí ẹ ń kó ní ìsìn àrímọ́lẹ̀ lórí ìyẹn
àrímọ́nu tẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ní ẹfẹ́ dìtẹ̀ gbàjọba Chief Sunday Igboho kò sí bá Chief Sunday Igboho dìtẹ̀ gbàjọba náà àwọn kan agitate fún Yorùbá nation wọ́n ń ṣe rally ṣùgbọ́n wọn ilé ti mẹ́ta tẹ̀ ẹ ti káṣíà ẹ ti gungire kọjá ewé àrímọ́nu gbogbo ọmọ obìnrin tí a ń sọ ká ń fún nígbà ìbọn ọ̀rọ̀ ìjọba èsì tán ìbọn wo ni ọ̀rọ̀ ìjọba èsì tán ìjọba náà máa ń ṣe fíìmù lọ́wọ́ ni. ẹ̀jẹ̀ béèyàn bá ṣe láàánú sí lọ́lọ́run náà ó sì máa ṣègbésí ayé rẹ̀ tí ó sì rọrùn gbọ́kọ̀ tírélà bá ń lọ tó bá wó lulẹ̀ ìlú ilẹ̀ ti máa ráwùn yẹn tí wọ́n sáré máa bọ́ ta ifá kí ló dé sọ́wọ́ wọn wà sáànù wa báwọn sẹ́ni yẹn ní ìṣèjọba ni tírélà ó wó lulẹ̀ ilé Haúsá ẹnìkan kò ní ìbò ẹwà láyé wọn ò ní dá ayé wọn dá ajáyé wa lọ tírélà ó wó lulẹ̀ ilé Haúsá kálukú wà bẹ́ẹ̀ wọ́n mú oríro lọ́dún kan tí àwọn èèyàn kú dànù lọ́jọ́ ṣebí tírélà èkó lówó wọ́n ń gbọ́n ibi Ìfà wọ́n ń gbọ́n ní tèé ló gbiná ẹlòmíì bí ó ti gbé kẹ́gìlọ̀ títí náà níná ti mú kí ni ọ̀rọ̀ wí fọ́lọ̀ níbi Ìfà ìyá tí ẹ máa wò pé wàláhì tọ́lọ̀ Yorùbá ní omi tẹ́ẹ̀dẹ̀ òmù kò ní sàkọjẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun tẹ́ bá ń rí àwọn àgbàlagbà tó yẹ kẹ́ ẹ lọ kọ́rọ̀bà tẹ́ bá bá wọn nídìí ìranù ẹ̀yin ẹgbà tó báyé ṣe nínú ẹ má jọ orí ibo kálukú ó gbìyànjú kálukú ọmọ tọ́lọ̀ ń kọ fóun lọ́jọ́ ọ̀la pamọ́ má di ẹrù nídìkudì má mú nǹkan ní nǹkan máa torí pé tọ́ bá padà lọ lọ́jọ́ ọ̀la tó dáa á máa kọ̀ gbogbo ó lè ní ibi kíní ló ti rí tọ́jọ́ ọ̀la rẹ̀ sì bright gbogbo ẹni tó rí ọ̀rà nǹkan tí a ń rà tí a náwọn kólé oléjà sí gbogbo kíní lọ béèrè 10,000 àlọ́wọ́ wọn lọ́la àtúgbẹ́ ọmọ òrùjọ́ ni sọ́ọ̀tì á láwọn tó dáa fún wa débi pé ojú òtún tí àwọn míì láwọn tí a tó jẹ nínú nǹkan obìnrin ẹni tí a ráwọn ọmọ ẹni tí a lọ pẹran fún December tó sọ̀rọ̀ fún wa tí a mú tí nù léwu Yorùbá iṣẹ́ yàrí tí Yorùbá lè mí náà nínú wọ́n sí ọ ìmọ̀ ń dùn mí gan kí mo jẹ́ Yorùbá gbà mí Yorùbá ọba tó dá wa gẹ́ ẹ lọ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó lọ rán wa pátá tó bá fẹ́ rán wọn sí àwọn tó ya wèrè inú wọn kìí sọ pé wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu gbogbo ẹni tí ọmọ ọ̀rọ̀ òṣùlùmù dáwà methodology Fíráúnà nìkan ni Ọlọ́run sọ fún Mùsá pé Mùsá wá ń bì ọ̀dọ̀ Fíráúnà mọ̀ràn sí tó ọba dọ́dọ̀ rẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o kí ló ní tó jẹ́ pé Fíráúnà nìkan Ọlọ́run sọ bá ń fún kìí ṣe pé nítorí pé Fíráúnà yẹ hànà rárá torí pé Mùsá ti jẹun rẹ̀ rí ó ti mú mi rẹ̀ rí ilé rẹ̀ ló gbé dàgbà ẹni tó yẹn bá jẹun rẹ̀ tó tepo rẹ̀ ó ti nírèkó lórí èèyàn Ọlọ́run anira èmi mọ gbé sẹ́ràn olórí ibu Fíráúnà ṣùgbọ́n Fíráúnà náà tó ti nírèkó kan lórí ẹ̀ tó rọ̀ lọ́tọ́jú ẹ̀ dàgbà wà á mọ̀ bó ṣe bá sọ̀rọ̀ má bá sọ̀rọ̀ bí ordinary kí ní òkúra má bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó bá tiẹ̀ wá jẹ́ pé olórí ibu náà ni kò ní jẹ́ pé ìmọ̀ràn sọ rẹ̀ àbí ọ̀sàbòsí rẹ̀ ni ó wà á fi jẹ́ pé ilé òfin wà lórí ibu ṣé gbogbo àpọ́nlé tó bá yẹ fún tán. àìmọ́tẹ̀lẹ̀ kúrò ní lọ́dà yìí nítorí wọn bá fún yẹn ni ó fún yẹn à ń sọ ilé èyí tó ti lọ torí ìmí ni kájọ jẹ pé ọ̀nà àtijẹ àti mu wa ọ̀nà halali ni ọ̀dẹ̀ a ní fẹ́ kí nǹkan oní nǹkan dàpọ̀ mọ́ nǹkan wa ìbànújẹ́ lọ́jọ́ wàláhì láti ìjẹta yẹn inú mi ò dùn pé tí mo mànà bí Ádámù sí rí rẹ̀ àwọn ń sí bí ẹni pọ́dún ni ó sì ò ṣe àdánwò lẹ́ni náà kó sì 45 years ní tí a ní ló ti wà nílùú òyìnbó 45 years rẹ̀ kò sí ní nǹkan kan ní ìlàyé ju ti gbogbo tí wọ́n wò lọ. akálàṣe èègùn kan lọ́wọ́ lórí tiẹ̀ náà o ṣùgbọ́n náà tó wá lọ mú nǹkan rẹ̀ náà sọ ma pé èègùn náà tó lè wà lórí tiẹ̀ náà pẹ̀lú nǹkan oníkan tó mú tọ́lọ́ máa fẹ́ gbẹ̀sán. kódà kọjọ́ téèyàn tó bá wà nínú àdánwò èmi kọ́ lọ́sẹ̀ ìjọba lọ́sẹ̀ èmi kọ́ lọ ìdáwà kẹ́lẹ́ sọ ni pé àwọn tí ń gbà ń bẹ̀ ẹ ti rí ìkẹ́ ẹ̀ sì sọ̀rọ̀ Ọlọ́run tó wá là wá kó níbi aburú yẹn tó ẹ wọ́n máa kó kálukú
gbogbo ẹ̀yin tẹ́ wà sọ́ra ní síbẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mà ní ẹ máa ń kóyàn kó lè kàn mí náà mo jìnnà síbẹ̀ ẹ̀yìn sínú ẹ̀ tí wọ́n kò nígbà tí àjọ gbé mo lè má tẹ̀bẹ̀ láàrin ọdún kan because kò jẹ́ mọ́nà bí tí ń gbà jáde ẹ̀yìn ìkùlé ni sẹ́yìn tẹ́ ẹjọ́ wà ẹjọ́ ń ríra yín náà bóde yóò sì wà bí kan more than 15 years tẹ́wà lẹ́ẹ̀dáàmà irọ́ white ni báwọn oníròyìn bá gbà wọ́n kàn gbà for gbígbà sake torí wọn ọ̀rọ̀ wa ká máa ń tọ́ pẹpẹ ṣùgbọ́n ẹjẹ́ àti ẹ̀mọ níbo máa ń fèlè ẹ má jọ jẹ pé kẹrí nǹkan kọ́kọ́ tí náà dánù kẹsàn ní bọ́bẹ̀ ẹ máa kó nǹkan ẹ gbà pẹ́ ní nǹkan ṣé ẹni yẹn níjọba ni sóò ní Tinubu àbó ní Ṣèyí Mákindé kódà bí nǹkan ìjọba gan bá ṣe ìjọba ò ní ṣòfò aráàlú ni ó yàtọ̀ ṣòfò nígbà àwọn èèyàn tó BRT tẹ́ǹjọ́ náà ń gbà ẹ̀ sà ṣé gọ́vnà Sanwó-Olú ní ọ̀wọ́ BRT ni torí mi ọ̀rọ̀ orí wa ṣe kú ẹni ìjọba sẹ́ni ẹ wà máa bá nǹkan tí ìjọba ṣe bá ráàlú jẹ́ tí wọ́n lè má tẹ́tí tí ọlọ́dà láàrin ọdún kan gbogbo tí wọ́n máa ṣe ń gbèsè ayé rẹ̀ kọ́ bọ́ọ̀lù plane ẹlòmíì ti ní private jet ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ẹ̀jì yẹ ẹni ẹlẹ́pà transformer jẹ̀ síbẹ̀ lẹ́wà ní òkun tí ń lo transformer ni ẹ̀yin òponu kò síbi kẹ̀kẹ́ tí bàbá ò ti gbà mọ́lá iye kíní kan bá bọ́ sí ìdùnnú alápàtà lọ̀rọ̀ jẹ́ bàbá ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ń kẹjẹ́ ẹ tó fi sínú pọ́jẹ́tì ní ìfúnjọba ni àwọn ọkọ̀ tó lówó ni ṣé ń gbà Sanwó-Olú bá gbọ́ BRT mi wọlé tí ara ń tẹ́lẹ̀ àjẹbá ní 20 naira ni lọ́ọ́ máa bá wọn wọ́ pé 20 naira kan wọ́n rà bóyá wọ́n wà ń bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀tọ́ sanwó èyí nìyá rẹ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ra magi ẹ ti sanwó fúnjọba bẹ́ẹ̀ ra iyọ̀ ẹ ti sanwó fúnjọba ìjọba ò ní ṣọ́ọ̀tì aráàlú ni ọ̀yà ṣọ́ọ̀tì gbogbo ẹni tí bá ń kọyín àgẹ́sì ìjọba olórí ikú ẹ̀dá ni ẹ̀kọ́ sí ìkẹ́kẹ́ tá a lè ṣe tó pé Ọlọ́run lè yàn fàjọba ní lọ́lọ́ ẹ dákun kí lè jẹ́ last warning fún ọwọ́ tá a wà ń bí abẹ́lómi tuntun ó tún máa gbọ́ wa ẹ méjì a máa bá wọn wà ń bí pé nǹkan kan ṣẹlẹ̀ àwa ń rí Ifá Yorùbá náà sọ pé tí bá ń wá fà ń gbófò Ifá sì máa fa òfò wọlé Ifá kékeré báyìí ó lè dàbí sí ayé èèyàn kọ́lọ̀ ń kọ́ sànù wọn kọ́wọ́lá àtọ́kàn so rẹ̀ kọ́lọ̀ kó fi wá lẹ́mìí balẹ̀ kọ́mọ̀ pa wá láyà gbogbo àwọn ẹni aburú mi tó kù dáàmà ọlọ́mọ bá ní tú aláṣìírí wọlé àtọ́kàn so Ọlọ́run gbogbo kálukú Ọlọ́run kó fi sọ rẹ̀ sọ wa wọlé agbóló la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'il muslimina min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim.